Ẹ káàbọ̀ sórí ìkànnì tí à ń pè ní Ṣàlàyé. Níbí báyìí láti máa rán wa létí ìlànà, ìṣesí àti ìhùwàsí àwọn tí a bá láyé. Ǹjẹ́ tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ tẹ́ ẹ̀ ń wo orí ìkànnì yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ó ṣe pàtàkì. Kẹ́ bá wa share fídíò yìí fáwọn olólùfẹ́ yín, kẹ́ ẹ dẹ̀ bá wa like, kẹ́ ẹ dẹ̀ comment sórí fọ́nrán yìí. Orúkọ tèmi ni Àdùkẹ́ Adé. Nínú fọ́nrán yìí, a máa sọ oríṣiríṣi èdè tá ní ilẹ̀ Yorùbá. Ẹ máa bá wa ká lọ. Àkọ́kọ́ tí màmá dárúkọ náà ni èdè ìbílẹ̀. Èdè ìbílẹ̀ tí àwọn òyìnbó mọ̀ sí dialect. Ní ilẹ̀ Yorùbá, èdè ìbílẹ̀ ó jẹ́ èdè kan tó jẹ́ pé àwọn Yorùbá ló máa ń sọ. Níbo dẹ̀ lọ́n ti máa ń sọ àwọn èdè ìbílẹ̀ yìí? Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Wọ́n máa ń sọ ní ilẹ̀ Ọ̀ṣun State, Ọ̀yọ́, Oǹdó, Èkìtì, Kwara. Bẹ́ẹ̀ dẹ̀ ni nínú gbogbo àwọn ìlú tí mo dárúkọ yìí, ní abẹ́ wọn, gbogbo wọn náà ló ní èdè tiwọn. Ẹ jẹ́ kí n tún fún yín ní àpẹẹrẹ mi. Ní ìlú Ọ̀ṣun, pẹ̀lú bí Ọ̀ṣun ṣe wà yẹn, àwọn ìlú tó wà ní abẹ́ bíi Òṣogbo, Ilé-Ifẹ̀, Ìlá, Òkèlá, Ìrágbìjí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọn ló ní èdè tiwọn tí wọ́n máa ń sọ. Báwo gan wá ni èdè yìí gan? Báwo ló ṣe wá fẹ́ tó jẹ́ wípé àwọn Ilé-Ifẹ̀ èdè tó ń sọ ó yàtọ̀ sí ìtí àwọn Òṣogbo máa ń sọ. Èdè tí àwọn Òṣogbo ń sọ ó yàtọ̀ sí ìtí àwọn Òkèlá máa ń sọ. Ìtí àwọn Òkèlá máa ń sọ náà ó dẹ̀ yàtọ̀ sí ìtí àwọn Ìrágbìjí, Ọ̀rá, Ìré àti Ìlá-Ọ̀ràngún máa ń sọ. Níbo gangan wá ni èdè yìí gan ti jáde wá? Òun náà ni màá máa sọ nínú next video mi. Bí èdè yìí tẹ̀ ṣe jáde wá, foundation èdè yìí, òun máa máa sọ nínú next video mi. Bẹ́ẹ̀ jẹ́ ká kọ́ sọ nǹkan kékeré nípa èdè ilẹ̀ Yorùbá. Tó wá jẹ́ wípé tí àwọn ọmọ ìlú kan tó bá wá sí ìlú wa, èdè tán bá sọ tó bá yàtọ̀ sí èdè tá à ń sọ ní ibi agbègbè wa, ibi tá à ń gbé, a máa béèrè lọ́wọ́ wọn pé ọmọ ìlú wo lìwọ ti wá? Torí pé èdè wọn ó yàtọ̀ sí èdè tá a máa ń sọ. Bẹ́ẹ̀ dẹ̀ ni ní Yorùbá, ní Ọ̀yọ́ State. Under Ọ̀yọ́ náà, ó ní àwọn èdè oríṣiríṣi tó máa ń sọ. Èdè tí àwọn Ọ̀yọ́ máa ń sọ ó yàtọ̀ sí ti ìtí Ìbàdàn náà máa ń sọ. Mo fẹ́ lè sọ wípé èdè Ọ̀yọ́ àti èdè Èkó ó fẹ́ fi style papọ̀ díẹ̀. Ṣùgbọ́n èdè àwọn Ìbàdàn ó yàtọ̀ sí èdè Ọ̀yọ́, ó dẹ̀ yàtọ̀ sí ti Ògbómọ̀ṣọ́, Ìṣẹ́yìn. Oríṣiríṣi èdè ló wà ní under ìlú kọ̀ọ̀kan tí mo dárúkọ ní alákọ̀ọ́kọ́ yẹn. Yorùbá fẹ̀ gan. Àwọn tó mọ̀ nípa ìjìnlẹ̀ Yorùbá ló máa sọ bí èdè yìí ṣe wáyé gangan. Òun náà dẹ̀ ni màá máa sọ nínú next video mi. Ibi tí àwọn èdè oríṣiríṣi yẹn tó ti wà ní ilẹ̀ Yorùbá. Ẹlẹ́ẹ̀kejì tí màá máa dárúkọ lónìí náà ni èdè agbègbè wa, agbègbè ibi tá à ń gbé. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan. Ibi tá à ń gbé, oríṣiríṣi àwọn èèyàn ló wà ńbẹ̀. Àwọn tó wá láti ìlú Èkó, wọ́n wà ní agbègbè. Àwọn tó dẹ̀ wá láti oríṣiríṣi ìlú bí Èkìtì, bí Oǹdó, ní agbègbè ibi tá à ń gbé yẹn. Tó jẹ́ pé tí yẹn bá sọ èdè tí àwọn ará àdúgbò bá gbọ́, ìgbà yẹn náà máa ní ọmọ ìlú wo ni ẹ́? Níbo ni wọ́n ti wá? Torí pé èdè tí ó ń sọ ó yàtọ̀ sí èdè tí a máa ń sọ ní agbègbè wa. Ẹlẹ́ẹ̀kẹta tí màá máa dárúkọ náà ni èdè ọmọdé àti èdè àwọn àgbàlagbà. Níbi tá à ń gbé, mo mọ̀ pé a ní àwọn ọmọdé ní àyíká wa ní gbogbo agbègbè ibi tá a bá ń gbé. Ẹ tiẹ̀ máa mọ̀ ní pé èdè tí àwọn ọmọdé ń sọ ó yàtọ̀ sí èdè tí àwọn àgbàlagbà tó máa ń sọ. Bẹ́ẹ̀ ni, èdè tí wọ́n máa ń yàtọ̀ tó yẹ pé àwa gan ó máa ń le fún wa láti gbọ́ nǹkan tí àwọn ọmọdé yẹn máa ń sọ.
Ẹlẹ́ẹ̀kẹrin wá ní èdè ìbáṣepọ̀. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ èdè ìbáṣepọ̀. Èdè ìbáṣepọ̀ ó jẹ́ àwọn ọ̀rọ̀ tí a máa ń bára wa sọ ní àárín ara wa. Ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ. Àpẹẹrẹ ni wípé tí ọmọ ọ̀dọ́ tó bá fẹ́ kí àgbàlagbà tàbí tó bá fẹ́ bá àgbàlagbà sọ̀rọ̀, ó máa sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé. Tó bá fẹ́, fún àpẹẹrẹ nísìnyí, ó fẹ́ kí àgbàlagbà, ó máa sọ pé ẹ káàárọ̀ mà, ẹ káàárọ̀ sà. Bó tó bá jẹ́ pé ẹgbẹ́ ìlú fẹ́ bá sọ̀rọ̀, bó ṣe máa bá ẹni yẹn sọ̀rọ̀ ó máa yàtọ̀ sí bó ṣe máa bá àwọn tó jù lọ, àwọn àgbàlagbà. Ó máa mọ bó ṣe máa bá wọn sọ̀rọ̀, ó dẹ̀ máa mọ bó ṣe máa bá àwọn ẹgbẹ́ sọ̀rọ̀ bíi age mate. Bí oníṣẹ́ kó sọ pé ẹ káàárọ̀ fún àgbàlagbà, tó bá fẹ́ kí ẹni tó jẹ́ bí ọ̀rẹ́ tó jẹ́ bí ẹgbẹ́, ó máa ní káàárọ̀ báwo ni. Èdè ìbáṣepọ̀ nìyẹn. Ó sọ bí a bá ṣe bára wa ṣe. Tó bá jẹ́ pé ẹni tó lè fún lápọ́nlé ni, wàá bá sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé. Tó dẹ̀ bá jẹ́ ẹni tó jẹ́ wípé ẹ ti jọ wà tipẹ́tipẹ́, tó jẹ́ pé ẹ kò lè bá sọ̀rọ̀ bó ṣe wù yín, wàá bá sọ̀rọ̀ náà bó ṣe wù ẹ́. Èdè ìbáṣepọ̀ bó ṣe jẹ́ náà nìyẹn. Ẹlẹ́ẹ̀karùn-ún wá ní èdè Gẹ̀ẹ́sì tí wọ́n máa ń sọ mọ́ èdè Yorùbá. Eléyìí ó common ní ilẹ̀ Yorùbá, tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, àwọn àgbàlagbà gan tẹ̀ máa ń ṣe gan. Tó bá fẹ́ bá àwọn ara wọn sọ̀rọ̀, kò sí, wọ́n máa fẹ́ mix èdè Gẹ̀ẹ́sì mọ́ èdè Yorùbá. Tó wá ti wá di pé ó ti common ní àwùjọ nísìnyí. Tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀, wàá fẹ́ mix èdè Gẹ̀ẹ́sì mọ́ èdè Yorùbá, pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ bí àwọn ará Ìbàdàn ṣe máa ń bára wọn sọ̀rọ̀? Tó bá fẹ́ pe chicken, wọ́n lè ní sicken. Tó bá fẹ́ pe chia, wọ́n máa ní kò sí chia. Tí àwọn Èkìtì náà dẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú dialect wọn, èdè ìbílẹ̀ wọn, ó ní bó ṣe máa ń sọ tó tẹ̀ jẹ́ pé ó máa ń pààyàn lẹ́rìn gan. Ìwọ tó bá wá láti ìlú Èkìtì, tó bá lọ sí ìlú Èkìtì, tó bá gbọ́ bó ṣe ń sọ èdè wọn, ó máa yẹ̀ lẹ́nu, ó máa funny sí pé irú èdè wo lẹ tún sọ yìí. Bẹ́ẹ̀ dẹ̀ ni tó bá lọ sí ìlú Oǹdó, Ọ̀ṣun, everywhere, tó dẹ̀ jẹ́ ọmọ Ìbàdàn, gbogbo èdè wọn ló ní bó ṣe máa ń sọ. Tẹ bá débẹ̀ ẹ lè máa wò pé irú èdè wo leléyìí. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé bí èdè yẹn ṣe wà látilẹ̀ pẹ̀pẹ̀, foundation bí èdè yẹn ṣe jáde, òun náà ni màá máa sọ nínú next video wa. Ǹjẹ́ tẹ́yin náà bá ní àwọn èdè tẹ́yin náà máa ń sọ, ẹ jọ̀wọ́ ẹ bá wa kọ sínú comment section. Èdè Yorùbá jẹ́ èdè tó lẹ́wà gan, tó dẹ̀ ní ìtumọ̀ tiẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ọmọ ìlú tẹ́yin náà bá jẹ́, tẹ́yin náà bá mọ àwọn èdè míì tí mi dárúkọ nínú fọ́nrán yìí, ẹ jọ̀wọ́ ẹ bá wa kọ sínú comment section. Kẹ̀dẹ̀ share fídíò yìí fún àwọn olólùfẹ́ yín, kẹ̀dẹ̀ bá wa like, kẹ̀dẹ̀ comment sí. Orúkọ tèmi ò yí padà, Àdùkẹ́ Adé. Ó dàbọ̀.